ọ̀jẹ̀pìtàn ní 20,000 tó ẹ ṣe àdúgbò kò pé owó yẹn máa ṣe tẹ̀yìn lọ́wọ́ ẹ lè lọ jókòó. bá a ṣe sọ àwọn dádì wa àti mọ́mí wa wọ́n fẹ́ kàn pé pẹ̀lú àwọn ọmọ fún àwọn náà ní àmọ́lóore so Latifat Ọ̀tẹ́wọlé 25,000 àdùkẹ́ àdáṣe dáadáa gan mi mọ bí ó ṣe pòkìdí òru àdándágó kan láwa lórí ẹ̀ ó ṣe dáadáa but olùmọ̀ next year ó máa ṣe first àdùkẹ́ àṣà 20,000 and Ọlálékan Nasindin 15,000 ẹ ṣe àdúpẹ́ ó jẹ́ nǹkan tí a fún àwọn ọmọ ẹ gbogbo àwọn ọmọ tí wọ́n díje wọ́n lọ síbi 20 so à ń ṣe náà gbogbo wọn á jáde papọ̀ gbogbo àwọn tí wọ́n díje máa pé orúkọ wọn ẹjọ́ tá bá ti pè é jẹ́ kí n tẹ̀ lọ torí kíní ò ṣiṣẹ́ dáadáa so wọ́n máa gbé kíní ẹ̀ wá tó wà wájú wa yẹn so tá bá ti pè orúkọ wọn kọ́ máa pa báàgì ẹ olówó alẹ́ lẹ̀ ẹ̀ gádàmọ̀ fún ẹ. So lára kí wọ́n máa gbà ṣẹ́ ní lọ́wọ́ gbogbo wọn 20 kilo to 10 àtàwọn tí gbogbo ẹ tó participate gbogbo ẹ tó kọ́ máa gbogbo ẹ tó bá rí ra. ẹ jẹ́ ká fi àgbàlagbà lẹ̀. ok Àyìndé Kẹ́hìndé tọ́ba ti pè kó máa wá Àyìndé Kẹ́hìndé wọn. ẹ jẹ́ wa sún díẹ̀. Àyìndé Kẹ́hìndé. Àyìndé Kẹ́hìndé. olélé. Ọlálékan. Àyìndé Kẹ́hìndé lélẹ̀. Nasrudeen. Dúkẹ́. máa wo bí. Yeah, go. Adétọ́miwá Precious. Adétọ́miwá Precious. Bello Umar. Abdulrahman Wakibat. FSN. Ẹtùtù Takọ̀tọ̀. Ọlọ́dẹ́lẹ́ Abdullahi. Adéríbigbé Supiat. Anjola Aṣàbí. Olóòdè Tọ́ndé Olóòdè Táíwò. ẹ máa tó ní. Anjola. Ọ̀jẹ̀pìtàn Ayọ̀lábọ́lá ẹ máa gbé lọ sílé ìwé ní ilé ẹ̀kọ́. ọ̀dẹ̀ sọ̀rọ̀ pé o ti gbà eléyìí o ti gbà eléyìí Ọlọ́lẹ́kẹ̀ náà sùúrù mo ti pè é. ẹ lọ jókòó Aramusliat. Angela Dúkẹ́. Ara àwọn àtìlẹ́yìn tí wọ́n ṣe fún ẹ̀kọ́ yín nínú wo. Àwọn ọmọ tí ó bá kù wọ́n máa gba ẹ̀bùn tí ó kún àwọn tó participate la máa fún. Mo máa tún ṣe announcement kan mo ti sọ náà nígbà tí mo ń sọ̀rọ̀ ọ̀rẹ́ wa kan orí Anjola ní bó ṣe ní ọdún tó lọ ó dẹ̀ sọ pé ó nífẹ̀ẹ́ láti máa ràn án lọ́wọ́ so ó dẹ̀ pledge 200,000 every year fún Anjola láti January lọ tó bá tún di bàbá tí ń ṣe báyìí ló máa gba 200,000 títí and I'm sure a tún máa lórí ọ̀fẹ́ láti increase ẹ̀ so ẹ̀yin tó kù náà kò lọ lásán gbogbo kan tẹ́ ń ṣe o ẹ ṣe àdúpẹ́ kábíyèsí ilé perform torí táìbì àwọn ọmọ ẹ ṣe dáadáa. ó gbọ́ ọ̀tẹ̀ gùn ọ̀yà gbogbo yẹn máa bọ̀ ń bí ẹjọ́ máa bọ̀ sáré síbí ẹjọ́. a máa fún ọ ní ìṣẹ́jú kan gan káàtẹ̀ gbọ́ ṣókí ní ẹnu wọn ìṣẹ́jú kan péré ni o ẹ jọ̀wọ́. dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ẹ jọ̀wọ́. automatic qualification ọ̀yà. ẹ jọ̀wọ́ ẹ dákun ìṣẹ́jú kan. ọ̀yà ìṣẹ́jú kan lọ. ọ̀yà ìṣẹ́jú kan ẹ jẹ́ káwọn èèyàn gbọ́ nǹkan tẹ́ ẹ ṣe. Ọdúndé ọmọ láti yó. Bàbá ọmọ jágọ̀ rẹ̀ ò rí
gbogbo babaláwo. Ẹ̀mí balẹ̀ òkú. Àndárí ìtìlá. Bàbá ní òkú. Àpàlàbù ti kàn ó. Àpáàdì lọ̀rọ̀ ní síwájú olúfọ̀nà. Àpáàdì ní síwájú agbánimi. Kàǹkà tó bá kú lébè ní kùtù sí kùtù ṣó. Kàǹkà tó bá ṣú lébè ní Yakubi kébì bẹ̀rẹ̀ adábọ̀ ńlá tí a bá tún pé káwọn ọmọ bẹ́ẹ̀ bá wọn náà ṣe. Ìjọba máa bì sí ni lọ́sẹ̀ òbí gara.